ẹ̀yin tèmi ẹ kú dédé àsìkò yìí ẹ mọ̀ wípé láìpẹ́ yìí ni gómìnà Abiodun ló sọ fún àwọn ẹbí tí oyè Awùjalẹ̀ tọ́ sí wípé kí wọ́n lọ mú ọmọ oyè wá ò pé kí wọ́n kọ orúkọ wá pé òun fún wọn ní 14 days ultimatum láti mú ọmọ oyè wá. Wàyí o, àwọn ìdílé yìí ó dà ń pé bóyá wọn ò tí ì ṣetán. Èyí ló fà á tí àwọn ẹbí Fìdípọ̀tẹ̀ fi ní pé àwọn lóyè yìí tọ́ sí ò wípé àwọn ló kàn. Wàyí o, àwọn ẹbí yìí wọ́n ti ṣe ìpàdé báyìí o láti dá Dàpọ̀ Abiodun ìyẹn gómìnà ìpínlẹ̀ Ògùn lóhùn. Kí ni wọ́n sọ nínú ìpàdé yìí? Ọmọ oyè mélòó ni wọ́n fẹ́ fi ránṣẹ́? Inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀. Àmọ́ kẹ́ tó wo fídíò yìí parí, ẹ jọ̀ọ́ ẹ bá mi wo ibi tí wọ́n kọ subscribe sí. Ẹ kílìkì lórí subscribe button yẹn, ọ̀fẹ́ ni subscription. Ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe yẹn ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sin o. Ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Àwọn 46 kájọ àlìsí ìṣòro ẹ̀dùn. Wọ́n ní ilé ojú sí basically according to Ogun State government. But wọ́n jẹ́ representative. No, it's all right. Ọmọ màdàrú ló ń ṣe. So that ẹni kankan kí n bá kó olúwọlé náà yìí ọmọ ẹjọba àpò káàdì méjì òun lè dẹ́wọ̀ ẹ̀ ló máa pẹ́ o àwọn méjì ẹ̀ máa wọ̀ ọ́ níbi tí ó ń dà lọ́pẹ́ ní àti wọ́n bá gbélé wọ́n ẹ bá dìrí ilé ní o wọ́n ní kọ́ọ̀dù ẹ̀ ọ̀gọ́ bẹ́ẹ̀ tí wọ́n ní kọ́ọ̀dù ẹ̀ alẹ́ wọ́n ní kọ́ọ̀dù ẹ̀ ìsàkóso tó kọ́ nítorí ọlọ́run tó wọ́n ní. Ẹjọ́ nǹkan tá a pín ó lè bá wọ́rọ́wọ́ lọ. Ọ̀rọ̀ owó kọ́ là ń sọ o, ọlọ́run ti bless ìjọba láti lọ wá. Òṣèré ọba tá à ń fẹ́ tó ní leadership quality ju àwọn tí ẹ̀yìn wa. Ọba tó ní rẹ̀lẹ̀ tí gbogbo wa tóbi ní o kéré ní o tàbá ní access sí. O lè ní palace láti orí kábíyèsí tí o lè sọ ibi ìwọ kẹrù kékeré wá débi wájú nínú ẹ̀rọ wa. Yẹ́sì tó bá sọ̀tọ̀ kalẹ̀ nínú ààfin a máa pín káàkiri lọ fún tiwa nìyẹn tí gbogbo ìlú yẹn wàá gbẹ́ pẹ́ sọ̀rọ̀ kalẹ̀ ní ààfin ọ̀gbẹ́rù yẹn tí wọ́n gbẹ́rù ẹ̀ wá wàá sọ̀ kalẹ̀ a pín káàkiri ẹbí ìlẹ́fi wọ̀ pé adé ọba tó mọ̀ ẹ̀tọ́. Well, at the same time, I'm accountable sí gbogbo yẹn consider it done. Kò sí bó ṣe lè kéré tó wá sí lè jẹ́ bìnnìmà kò ní access láti rí ọba. Báde máa yọjú sí ẹ, owó àga pẹ̀lú adé ló máa lórí ẹ̀. Láṣẹ ọlọ́run kò ṣe máa rí lọ́dọ̀ wa. So wọ́n sọ pé the crown is for you, not me. Bẹ́ẹ̀ni. Adé yín lòun dé ìfúnra òun tó ẹ̀yin lòun represent. So ẹja àdúgbò náà bàbá wa owó iṣẹ́ kìtìkìtì tó ń ṣe gbogbo wa àmọ̀ ní sùúrù ni misinformation ti pọ̀ ló ń ta irọ́ pọ̀ ẹ̀ẹ́dẹ́ pọ̀ ìwà wọn kẹ́yìn má nínú yẹn. So mi ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹja àfọkànbalẹ̀ a máa fúnra wa lọ́ba gidi tó mọyì àwọn èèyàn tó ní respect fún àwọn èèyàn tó máa gbé orúkọ fìṣẹ̀gbọ̀ àga a lè má ṣe sísí bá bí aṣọ ìta aláàrá ṣe dé ẹ̀rẹ́ tó ẹ̀jọ̀ ọ̀rọ̀ mi ò ní ju bẹ́ẹ̀ lọ ẹja àfọkànbalẹ̀. Ó ṣe àkókò ọ̀gá ìṣẹ̀lẹ̀ tó wá parí ọjọ́ náà ògo ilé wa ọlọ́run ti dẹ́kun bọ́sọ̀wọ́ ìdílé. Agbẹ́fìlà agbágbádá afẹ́jà Awùjalẹ̀ ta ní Awùjalẹ̀ kí ni Awùjalẹ̀ táwọn olóní kó nílẹ̀ Awùjalẹ̀ ti bẹ̀ kó ló dé àìmọ̀ ẹ̀tọ́ àmọ́ òkúta Awùjalẹ̀ jẹ́ o
tẹ́ bá mọ nǹkan tó wà nílẹ̀ Ìjẹ̀bú ẹ̀kan sára pé ọlọ́run kẹ́ńdẹ̀ wò kò ní báyìí náà lọ́wọ́ ṣùgbọ́n èmi sọ fún mi pé epo tó wà nílẹ̀ Ìjẹ̀bú ó ju ti Niger Delta lọ táyà tí ìbẹ̀sẹ̀ lè wà góòlù ni ẹ̀sọ́ tí ò sí nígbà gbogbo nǹkan mèremère tó wà ní Ìbàdàn gbogbo ẹ̀ lámà lẹ́sìn lágbára ọlọ́run so unfortunately táàbù sí wọn àbá ṣe workshop yẹn láti educate àwọn brothers wa àwọn ọmọ ọba tó fẹ́ jọba wọ́n lè wọ̀n pé challenges wà wá bí wọn ó pọ̀ díẹ̀ so that they be ready prepared láti not only educate themselves but be fully prepared to represent us because of what Ijebu stands for. Ijebu ìlẹ́gbẹ́ o àdéhà ìfà gbogbo ìrántọ́ kan pa ní social leader ìrìnàmá máa fi bẹ̀rẹ̀ kò sọ̀rọ̀ mẹ́ẹ̀ lára ayé bíbá yìí agbára ọlọ́run ló wá ti máa jáde ọlá àṣẹ. Ẹṣẹ́ olùkọ́ bàbá ẹṣẹ́ ọ̀rọ̀ ìgbẹ́ fún wa. Mo láti dúpẹ́ lọ́wọ́ ìyá ṣọ̀tẹ̀ fún tuntun rántí yẹn. Mo ti arrange seminar rẹ̀. One professor of history from University of another was contacting Ọmọlé Gbélébùwà Sam. Ṣé èèyàn gidi ni Wasiu ni? I'm sorry to say. Níjọ́ tí Bàrí ṣe òkú yẹn ní Ìkẹjà. Tí mo jẹ́ fáǹsì Síkírù Àyìndé Barrister. Tá a lọ síbẹ̀, igi ló yọ tó fi ń na gbogbo wa. Too controversial jù. Ẹ wá lẹ́fẹ̀ẹ́ joyè Àwùjalẹ̀. Kí ló máa ń ṣẹlẹ̀ sí ọba Fújì? Tọ́ládé tó wà lórí mi. Ọba Fújì ni mo jẹ́. Àyìndé lágbádé fún. Àyìndé lágbádé fún ọba Fújì o. Àyìndé lágbádé fún ọ̀rẹ́ wa. Má lọ́wọ́ nìyẹn. Nínú ìdílé mẹ́rin tó ń jọba, wọ́n ní ẹ̀ẹ̀kan mọ́ ìkókun ní inú bẹ̀. On a serious note now, ṣé wọ́n tún wá tún tọmọ́ Fìdípọ̀ tẹ̀ mọ́ ni? Ṣebí Fìdípọ̀ tẹ̀ mọ́ ti wá? Ṣé wọ́n ṣe ọmọ Fìdípọ̀ tẹ̀ náà ni? Ṣé Wasiu ìjọmọ ibì kankan ni? No, ṣebí àwọn èèyàn ló sọ pé Fìdípọ̀ tẹ̀ náà ti wá pé wọ́n ń ṣe fìṣẹ́gbù wa. Ok, màá sọ story kan fún yín mà. Ṣẹ́rí mi, mo forúkọ búra mi láṣìírí, mo dẹ̀ tún mo forúkọ bòlú yẹn láṣìírí. Ok, nílùú yẹn, ọmọ ọba ni wọ́n bọ̀ tó obìnrin èkìdá ọmọ obìnrin gbogbo wọn. Ṣé ẹ̀ ń gẹ́tì mi? Wọ́n wá ètò ìjọ ọmọkùnrin nínú wọn ò mọ̀ bóyá ó kú àbórùn. Bóyá ó kú ni ò bóyá wà láàyè. Wọn kò rí ṣe mọ̀ pé nílùú ibi tó jẹ́ traditional ilé ọlọ́ba wọ́n máa ń gbógun tira wọn tó bá jẹ́ ní ọlọ́gun níbẹ̀ láyọ̀tọ̀. So ọkùnrin yẹn wọn ò rí. Along the line mo ní ọ̀rẹ́ kan tó belong sí ibẹ̀ tó dẹ̀ mọ ìtàn dáadáa. Wọ́n láti mú mi ilẹ̀ la bá lọ síbẹ̀ wọ́n láti mú mi lọ sínú ibẹ̀ yẹn wọ́n dẹ̀ introduce mi wọlé as ọmọ tó ń wá yẹn. Wow. Nítorí àwọn family yẹn ò fẹ́ lose. Wọ́n fẹ́ lose post yẹn. Adẹ̀jọ́ ń ṣe meeting my own name mo gbé over side mo dẹ̀ ń jórúkọ wọn whenever they are doing meeting. Wasiu ṣé èèyàn gidi ni Wasiu ni? I'm sorry to say. Níjọ́ tí Bàrí ṣe òkú yẹn ní Ìkẹjà. Tí mo jẹ́ fáǹsì Síkírù Àyìndé Barrister. Tá a lọ síbẹ̀, igi ló yọ tó fi ń na gbogbo wa. Kò níwà kan tó dáa rárá. Ní program ní orí TikTok ń bí báyìí ẹnìkan sọ lórí program kan tí mo gbọ́ wípé àwọn lọ síbì kan ní pátì kan ìbọn ló yọ sí wọn bẹ́ẹ̀. Nígbà tí tó dìjà. So bọ̀bọ̀ yẹn ò ní kò wọ́n ti ẹni tó rí ọmọ wáì tí ilẹ̀ Yorùbá tá ní discipline rárá. Nígbà tó péré lọ́mọ Fìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ tẹ́yọ́ bá bí yàn délé kan àṣà náà tó ń jọ ṣe kékeré. A ní àwọn tó ń jọ ṣe kékeré. Ẹjọ́ bá ń gbé nìyẹn lẹ̀. Ṣé kò ní àwọn tó ń jọ ṣe kékeré ni? Skúù wo ló lọ? Àwọn olóńjọ lọ skúù tó ń jọjọ́ ọmọ ìdílé ọba yẹn. Nígbà tó ń pè rẹ̀ ní ọmọ ìdílé ọba, àṣà náà tó jọ kàwé níbẹ̀ yẹn. Ṣé kò rẹ́ẹ̀nì kankan mú jáde? So ó wá dé sìn ó ní òun ọmọ Fìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ òun ọmọ gbà kan wọ́n máa wú kan.
possibility wà tó bá ṣe findings wọn dáadáa ó lè má tọ́ mọ́ tí fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ tó ń sọ yẹn tó bá ṣe findings tó bá ṣe screening yẹn dáadáa. He's a very useless man, I'm sorry to say. So bílẹ̀ ayé ṣe dà nìyẹn and gbogbo àwọn nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ tí gbogbo nǹkan tó fi ń lọ bó ṣe yẹ kó lọ nìyẹn. Bàbá àǹtó sọ̀rọ̀ tó ń sìn nínú ọ̀rọ̀ ẹ̀ ti rí pé òótọ́ wà bẹ́ẹ̀ bọ́bọ́ kan ó jẹ́ fáìsì Wàsíù ni ló ń sọ̀rọ̀ ló ní gbogbo òun ló ṣe lọ sí Ìjẹ̀bú ló ṣe gbá sí Ìjẹ̀bú ẹni tí tiẹ̀ bá ti bàjẹ́ máa wéèyàn kúnra ó ṣe náà yẹn ó fi ń dùn wọ́n lójú ni. tó bá jẹ́ pé if there is no proof pé wọn kì í ṣọmọ Ìjẹ̀bú ṣe mọ̀ pé tó bá ṣe nǹkan sí Ìjẹ̀bú ara àwọn nǹkan yẹn náà máa wò mọ́ wọn lára tí wọ́n bá fẹ́ lọ jẹ ẹ́ ní oyè níjẹ̀bú àbí. wọ́n dẹ̀ ti fún ní ọmọ oyè olórí ọmọ ọba ṣé kò tó ni wọ́n fi ẹ̀jẹ̀ lè mọ́mọ́ tún du sẹ́ríkì wọ́n bá sọ kò gbọ́ ó ti jẹ́ gbogbo yẹ̀yẹ́ tó wá kó rẹ̀ sí ìṣòdì àní tó fi ra gbogbo fámìlì ẹ̀ lára yìí tó bá fi jẹ ọba Ìjẹ̀bú tó bá fi jẹ oyè Àwùjalẹ̀ ọba adé láti lè fẹ̀ wá ni kì í ṣadé àwọn ṣẹ́rífẹ́ tàbá sọ̀rọ̀ adé àwọn tó jáde láti lè adé àwọn Odùduwà lọ́wọ́n adé àwọn tó ọmọ ilé Ifẹ̀ gidi tó àwọn adé tó jáde bí Aláké Ọ̀fẹ̀gbà adé láti lè fẹ̀ ni Àwùjalẹ̀ adé láti lè fẹ̀ ni so ṣá ó rò pé àwọn adé kan tọkọ máa gbé tó máa fún anybody àwọn ọba kan wà tó jẹ́ pé ọba tí kò ṣe dandan kó jọmọ ìlú yẹn ló jẹ́ like irú ìlú kan ní Ondo state nsìn àjèjì ló jọba ń bẹ nítorí kó ṣe wọn lóore ń bẹ ni náà fi ṣùṣù jọba àwọn yẹn máa ń wáyé bẹ́ẹ̀ wípé tẹ́ ẹ bá ṣe nǹkan báyìí fún wa ní ìlú yìí o àfún yín ní adé ẹ̀mí náà wà lára àwọn tí a máa jọba ń bí irú yẹn wà bẹ́ẹ̀ bọ̀ kì í ṣe àwọn adé tó jẹ́ Ọọ̀ni of Ilé-Ifẹ̀ adé bàbá tó lọ yìí adé tó ṣe kí ló ṣe pé Ọ̀yọ́ àwọn adé ibi tá à ń sọ̀rọ̀ yìí adé Aláké àwọn adé tó wá láti Ilé-Ifẹ̀ ni òun wá fẹ́ dẹ́rí sí tó rò pé eré nǹkan kékeré ni kò yá dóbi tó ti ń kọrin ẹ̀ jẹ́jẹ́jẹ́ kọ́ máa náwó ẹ̀ fún kọ́ máa ná tó bá ṣe náwó fún jẹ́jẹ́. So advice tẹ́yìn máa fún wọn nìyẹn pé kán tibẹ̀. ó jókòó ẹ̀jẹ̀ jẹ́jẹ́ Ọlọ́run ò tẹ̀ ní kí ó débẹ̀ torí kò níwà òòṣà Ìjẹ̀bú òòṣà wọ́n ní gbà míì pé tí wọ́n bá pé tó bá débẹ̀ gbà míì pé wọ́n máa kọ́ wọn níwàwù èèyàn kan náà lórí iṣẹ́ yìí náà ti sọ mi wọ́n fún pẹ̀yẹ sí i. Wàsíù lè change ṣé Wàsíù lè change ni sísá mi Wàsíù tẹ mọ̀ yẹn tí ó lè yí padà gbọ́ bóyá embarrass president wa lórí kìnìjọ tó ń bá sọ̀rọ̀ bí ọmọ kékeré ẹ̀rí tó obìnrin tó kọ́kọ́ gun mọ́tò Nàìjíríà Abẹ́òkúta ló ti wá ẹni tó kọ́kọ́ fọwọ́ dá plane dúró Ìjẹ̀bú Òde ni sí history tí ò ní parẹ́ ó ti wà níwèé history ẹni tó jálọ̀ mọ́ plane lẹ́nu ẹ fi Wàsíù lẹ̀ síbi tó wà. àwọn nǹkan yẹn náà ní irú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀mọ̀ yìí bàbá tó lọ yìí ọba yẹn ibi tó ń gbé pò yẹn fún. bàbá ni bàbá yẹn nígbà tí bàbá ṣe tó ń ṣe wedding Sídí ọmọ wọn mo wà ń bẹ̀ torí ọkọ tí Sídí fẹ́ Wàsíù náà ló play bẹ́ẹ̀ jẹ́ ló ń ṣe bí ẹni tí ó ní àgànà tó ń ṣe wọ́nrán ló ń ṣe kiri gbogbo àwọn tó tẹ́gbẹ́ bàbá ẹ̀ ló ń wá kọ́ máa ṣe jagbagu ló máa lárúkọ mọ́ mo fẹ́ lè tó bá ní bàbá tó kù ìkan kò ń dọ̀bálẹ̀ kí wọ́n tán kò ní respect rárá. another thing tí wọ́n tún sọ Mr. Jiba ni pé àwọn sọ wípé kí bàbá tó lọ wípé bàbá ti ṣàdúrà fáwọn pé mò ń dìde o ìwọ ń jókòó ni o. nígbà tí ó máa tán fi jẹ ọba orin Fújì ṣé Barrister ò sọ fún pé ìwọ ni máa gbélé lẹ́fù èèyàn lè sọ bẹ́ẹ̀ náà bàbá ò tó bá lọ jí bàbá mi tán wà bàbá ò mí nẹ pé bóyá kó lọ du oyè níbi tí kò ti tán mọ́ wọn tó tán mọ́ wọn ń dìde tó ti ẹbí gbogbo ẹ̀ làwọn náà sọ yìí gbogbo ẹ̀ làwọn lórí TikTok náà wọ́n ṣe mítìnì níbi tí wọ́n ti lọ ṣe mítìnì èní ìlú dàbí pé wọ́n tún lọ ṣe mítìnì kan ní hall kan lẹ́nu ṣe bẹ́ẹ̀ ní 15 a máa gbọ́ rí sọ a máa tún gbé sórí TikTok ká máa rí gbogbo ẹ̀ ṣe mẹ́ wọ́n lè sọ fún bẹ́ẹ̀ gbọ́ kì í ṣọmọ ọmọ fìdíbọ̀tẹ̀ yẹn gangan wọ́n lọ ṣe skinning ẹ̀ dáadáa wọ́n á rí pé kò tán mọ́ bẹ̀.
because tó bá ṣe mí nìyẹn sìn pé wọn wá sọ kò wá ṣe pé wọ́n tún máa sọ sí pé wọn ń ṣọmọ fùsẹ̀gbùwà mọ́ wọ́n tún wá fẹ́ máa sọ wípé wọn kì í ṣọmọ fìdípọ̀tẹ̀ ìyẹn ló hard. ṣé mọ̀ pé téèyàn bá ti ya olè lójú kòkòrò ó máa fi olè ẹ̀ fi bá gbogbo nǹkan jẹ ni. ní ìsìn bó ṣe wà yín sìn tó bá jẹ́ sìn bá jẹ olè kàn mọ́ kó tó lọ́jọ́ tó dé fóun. ṣé ẹni tó jẹ yẹn tó bá lò bíi 50 or 60 years or 70 ṣé Wasiu tún máa jọba mọ́? ṣé kí ló kírètì fún àwọn ọmọ ẹ̀yẹn àti fámílì ẹ̀? tí oyè lórí ọmọ ọba gan ọba bọ́mọ lọ́wọ́ níbi tó dé náà bá fún lẹ́tà pé kó lọ jókòó nílẹ̀. ọ̀ṣẹ́ honorary nìyẹn tó lè gbà yẹn lọ́wọ́ wọn ni. ẹ̀ṣẹ̀ yìí ká ṣe máa wo bí tó ń tàn lọ yìí ó sì ṣe é ṣe kọ́ ní kó gbóyè kó gbélẹ̀. ẹ ṣé Mr. Jip ẹ ṣé Mr. Bafana, are you there? àti dúpẹ́ ẹ̀kalẹ̀. ẹ̀kalẹ̀ life is beautiful. Hold on Mr. Bafana. sẹ́rí ẹ má yẹta akẹ́tẹ̀ ju ìsítẹ́rù ṣe àti dúpẹ́. sẹ́rí Bísóyè ẹni tí mo mọ̀ dáadáa tàbí ṣe kékeré ni yes Bísóyè Òṣòdì ọmọ Òṣòdì ni. Bísóyè tó sọ̀rọ̀ yìí tó wà lókè yẹn tó wọ glasses Bísóyè lórúkọ ẹ̀ Bísóyè Òṣòdì. òun náà ò dáa. Bísóyè Òṣòdì ṣebí the same thing tóun náà ṣe ń gbà Tinubu nìyẹn ṣebí the same thing tó sọ pa Fáṣọlá nìyẹn ṣebí the same thing tó sọ pa kílọ̀pọ̀lọpọ̀ bọ̀bọ̀ yìí Àǹbọ̀dé nìyẹn ṣebí the same thing tó sọ pa kílọ̀pọ̀lọpọ̀ bọ̀bọ̀ tó wà lórí yìí. Paul wọn náà gbé Wasiu wá látèkìtì ni kò dáa owó ọmọ Ìjẹ̀bú ní dáàdì mi o. Sanwó-Olú the same thing tó sọ náà nìyẹn and he went back again to now start saying we should now vote for Tinubu. Bísóyè two-face ni àmọ́ dáadáa ní Tòkunbọ̀ àti dúpẹ́ tẹ máa pè tí ṣe máa ń sọ̀rọ̀ mi lè pè lórí fọ́ọ̀mù mi máa bá sọ̀rọ̀ sí tẹ máa gbọ́. Bísóyè ẹlẹ́ni méjì lọ. Life is beautiful, some facts, some truth wà ní àmọ́ mọ́kọ́ tẹ̀ sọ ó wà nǹkan tó sọ ṣe understand. àǹtí mi the same thing tó sọ pa Tinubu náà nìyẹn the same thing tó sọ pa Tinubu náà nìyẹn now sọ pé nǹkan tó sọ purọ́ but ṣẹ́ni tí Wasiu tó máa jẹ oyè yẹn òsẹ́ni kọ̀kọ́ tó máa mú dání ẹ̀ àǹtí mi. bọ̀ báwo ló ṣe fẹ́ wọlé. wọ́n ṣàrí bí ẹbí kankan wọn kò lè lọ wọlé láì rí ẹbí tán àtàtì mọ́. àǹtí Dúpẹ́ is it not Nigeria that we live? òsì kan tó máa ṣẹlẹ̀ a máa kọ kíbe a máa kíkípa àlè. wá jẹ́ ogun máa ṣẹlẹ̀. house of joy ẹgbàá kan tí mo sọ fún yín tó máa jẹ́ àjẹ́ but the only thing tó ti live jẹ́ ni pé Tinubu náà máa pèsè ẹgbẹ́ a sọ pé wá ọ̀gbẹ́ni o ò lè ṣe eléyìí tún ju ẹ lọ àwọn tó máa pè é nìyẹn àwọn tó máa ṣẹ́rí Wasiu has grown. Don't you think that wọ́n ní igi lọ́gbà báwo ló yẹn sọ for him to be even doing it you think he doesn't oní kankan tó gbójúlé ni. good that's what I'm trying to tell you oní kan tó gbójúlé now but àwọn nǹkan náà máa pè é sẹ́gbẹ̀ẹ́ ṣẹ́rí gbèrú Wasiu gbogbo àgàràwọ̀ ni gbogbo wọn grow up sí àti Dúpẹ́ gbogbo ara gbogbo ọ̀sọ̀ gbogbo ara wa ṣòye yín oní kan tó gbójúlé and I will still stay back again if this guy wants to become the king or Awùjalẹ̀ ó lè jẹ́ but àwọn èèyàn máa pè é sẹ́gbẹ̀ẹ́ ni pé wá ọ̀gbẹ́ni ní sùúrù bí àwọn bíi Tinubu ló máa pè é wá kí ló fẹ́ àwọn máa fún ẹ̀ nǹkan tó máa fẹ́ fọ̀ fi kíní ilẹ̀ tó máa fẹ́ jẹ́ àjẹ́ náà ti Dúpẹ́ ṣèbí Nàìjíríà no be Nàìjíríà bìdè ṣé Rilwan tó wà lórí oyè ọba Èkó ṣé òun ló jẹ́ tó wọlé ni Rilwan ọba Èkó tó wà lórí ẹ̀ ṣé òun ló jẹ́ tó wọlé ni àti Dúpẹ́ mẹ́kẹ̀ta pọ̀ lọ́tọ̀ ra wa ṣé òun ló jẹ́ tó wọlé ni o tí kàn náà Rilwan ṣé òun ló kàn o tí kàn náà Saheed Elegushi ṣé Saheed ló tó láti ìjọba ń sìn ni ẹ má kẹta máa sọ gbogbo ilé gbogbo àwọn we're all negotiating now gbogbo ọtí tó láti máa jọba but Tinubu ló ń fà wọn síbẹ̀ Saheed Elegushi was Tinubu PA when he was governor Rasheed Okanla Chief Justice Okanla ọmọ ẹni kí ló ń pè kọ́ secretary general Lagos State ní sìn Okanla orúkọ ẹ ti sápá mi Okanla náà ni Muri o ti get it we went to school together now àti Dúpẹ́ Muri Okanla chief secretary of Lagos State nísìnyí o ti kúrò mẹ́rin sí ṣe bí gbogbo they were all PA of Tinubu ṣé Tinubu kọ́ ló fà ọ́ ni gbọ̀ngbọ̀n tó onírù ṣé òun ló jẹ́ tó jọba ni. nǹkan mi ò sọ fún yín mò ń sọ Èkó fún yín nìyẹn foundation nǹkan mi ò sọ tí princess máa wà bíbí princess á máa dá kalẹ̀ fún yín bíbí gbogbo ọ̀ tí tó láti jọba náà ẹni sùúrù sa ẹjọ́ tó lọ ẹni sùúrù. Hold on Mr. Ola hold on ẹ bá round off life is beautiful so that Mr. Bafana sọ̀rọ̀ then Prince sọ̀rọ̀. so all these people they're not there Tinubu ló tì wọ́n sí gbogbo position yẹn
because he was trying to build Lekki, and those say to young boys because they were under him when he was the governor of Lagos State. And they all Ijebu la nso yi. And Tinubu, see Tinubu ọmọ Èkó ni Tinubu ni. Tinubu no be ọmọ Èkó now. Ṣebí gbé wá s'Èkó ni. Ìyá Tinubu ló gbé wá s'Èkó now. And Tinubu ẹ má yẹ dá sọ̀rọ̀ jù. Ẹ yẹ dá lèmi sọ̀rọ̀. Hey, Kale, beautiful people, thank you so much for sharing. God bless you. Please help me to share, help me to invite. Like I said, I didn't plan to revisit this, but I was getting a lot of calls, people that have a lot to say about, K1 and the recent developments that I'm going to be telling you, but I'm very sure that you know about it. But in case you don't, I will tell you. So a lot of people have things to say and they are calling me personally, and I don't record. I don't have that time. Then even if I now record, how many shows will I need to do to address each person that has told me things? So I said, okay, so for everybody that has been calling me, I told them that I'm going to revisit it again today. So that was what I said to them, and I said it again yesterday, that for anybody that have anything to say, come and say it on here. Don't call me personally, because I will not be able to bring it out. And the back on so for me, besita will make sense, because you understand. So hence why I'm revisiting. So if there is any new thing, we might go back to it. But today, the last time that sorrow, I don't think, the Fusebua family, Nibata Fisoye, won't reply. So later Soye, and that was a week ago. My Awon Ebi Fusebua won't reply. They replied, and I want to believe, please tell me if you've seen the letter that the family wrote back to him. I want to believe a lot of people, because sometimes a lot of people have seen it, then they will say, I haven't seen it. Anyway, I'm just going to quickly brief you. So those family members wrote back. Wọ́n sọ wípé ẹni tó bá wọn sign, ṣé mọ̀ pé gbà tí daddy mi kọ́kọ́ kọ lẹ́tà sí ẹbí yẹn wípé àwọn ọmọ ẹbí yẹn làwọn, family yẹn wá sọ fún wọn wípé kó lọ mú evidence pé ọmọ Jàdíàrà Fusebua làwọn. So he now went and got a letter. He got a letter that was signed from one of the àwọn ẹbí yẹn. So wọ́n wá send the letter yẹn, but ìgbà táwọn ẹbí yẹn wá rí letter yẹn, àwọn ẹbí yẹn wá ní ẹni tó sign letter yẹn, wọ́n náà wọ́n ẹni tó sign letter yẹn, wọ́n sọ wípé that letter was signed, that K1 signed the letter after. That was his mistake. I don't know. Sometimes in case K1 is here, or if you ever come across this video, you need to have a personal assistant. You need to have people that will be helping you with a lot of things, so that ẹni máa jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ sí yín, because ọ̀rọ̀ tó ń sọ sí yín yẹn ó pọ̀, máa play àwọn kan fún yín, ara mi bù máa ṣọ, ọ̀rọ̀ tó ń sọ sí wọn ó pọ̀ irọ́ ò dáa. But the truth is àwọn náà lọ tọ́nà wọ́rọ̀, because ẹ̀yin tẹ́ fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ máa ti ṣe homework yín, ẹ máa ti tighten everywhere. Ó tẹ̀ jẹ́ wípé ẹ sì fẹ́ fọgbọ́n gbà náà ni, but ẹ ti máa tighten everywhere tó jẹ́ wípé wọn ò ní ríbi tì sí, ó máa le gan. Àwọn èèyàn máa bọ́ta tó máa ní ẹ̀gbọ́n mi ní Wasiu, èmi ni àbúrò bàbá ẹ̀ o, èmi lẹ̀gbọ́n bàbá ẹ̀ o, ní 1677 náà bí bàbá èmi náà bí tẹ̀lé bàbá ẹ̀ o, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀ ṣe ó mọ̀ kí yín dáadáa. Ẹ tún wá mú ìgbà tó fẹ́ bá yín sign ìwé, empty ìwé náà bá yín sign, ẹ̀ tí ì fìlì ẹ̀. Ìgbà tẹ́yìn wá fẹ́ sign, ṣebí déètì tẹ́ni yẹn sign sí ló yẹ kẹ́yìn náà fi sí. Ẹ wá lọ fi different date tó kọjá àti tẹ́ni yẹn. So àwọn ẹbí Fusebua àwọn yẹn wá ń sọ wípé irọ́ o, àwọn ò lè gba letter yẹn, because that letter was signed, even before it was filled out. That the person that said K1 was part of their family signed the letter before K1, and K1 is the one that is supposed to sign the letter first. Kó fill the letter yẹn kó tó di pé ẹni yẹn máa wá sign ẹ, but wọ́n ṣe ní sometimes èèyàn ò lè dá gbogbo ẹ̀ ṣe. Bóyá wọ́n ní personal assistant ẹni tó ń take care nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹni yẹn máa ti rí mistake yẹn, but ààrẹ náà ṣàfi ti dáàdì mi síta. Ẹ wo ó ṣẹ̀ṣẹ̀ lè sọ̀rọ̀ ní láti bí last week báyìí, ó rẹ̀ mí sára torí ojú ti dáàdì mi ojú òtì mi, irọ́ lẹ́yìn pa. Tójú bá ti dádì èèyàn ojú tí èèyàn náà nìyẹn. So ara mi ṣe gìọ̀gìọ̀ ni. Ẹ bá rí pé lánàá yẹn ṣe rí pé mo tètè lọ sùn, mo ní ká lọ sùn, ọ̀rọ̀ dádì mi ló ń ṣe mí ní gbogbo àná yẹn. Ìwé tí wọ́n ṣe sọ̀ǹgọ̀ wọn síta nínú ẹbí yẹn ó ṣe mí lára bákan o. Wọ́n sọ̀ǹgọ̀ wọn o, irọ́ ò dáa, if I can say that myself. Lẹ́yìn tí wọ́n wá throw wọn ìwé ní ọ̀rẹ́ dádì mi. Yes bí ọ̀rẹ́ dádì mi ṣe bọ́ta nìyẹn, ìyẹn uncle Bọ́lájí, uncle ni mo máa ń pè wọ́n, ṣe mọ̀ pé close friend dádì mi ni wọ́n. Bí uncle Bọ́lájí ṣe bọ́ta nìyẹn, bí uncle Bọ́lájí wọ́n bínú. Mi ò rí wọn kó bínú àtìgbà tí mo ti mọ uncle Bọ́lájí tipẹ́tipẹ́, torí uncle Bọ́lájí wà ní kò mọ mi nígbà tó bí mi. Èèyàn mi rí wọn kó bínú bẹ́ẹ̀ yẹn rí. Uncle Bọ́lájí bínú. Uncle Bọ́lájí wá sọ fún dádì mi pé wọ́n gbọ́dọ̀ gbé àwọn ẹbí yẹn lọ sí ilé ẹjọ́, wípé kí ni àwọn ẹbí yẹn kí ni wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá rú sọ́wọ́ tó fi ń sọ wípé odindi K1 ò kéré nínú ayé náà. Tí K1 bá tẹ̀ wá ṣara ẹbí kankan, tí K1 bá ní ẹbí yìí mo like yín, mo fẹ́ join yín, ó yẹ kán tẹ́wọ́ gba K1 ní ibi tí Ọlọ́run ti bless K1 òde. Ó yẹ kán tẹ́wọ́ gbà wọ́n ni.
any family tí K1 bá ní mo like ẹbí yìí o mo fẹ́ ó yẹ kán ní ẹ máa bọ̀ sínú ẹbí wa torí iyì àtẹ̀yẹ ní K1 ló máa kó lọ sínú ẹbí yẹn iyì àtẹ̀yẹ ni but anyway wọ́n ṣàṣọ̀ǹgọ̀ wọn kúrò nínú ẹbí yẹn so ọ̀rẹ́ wọn Bọ́lájí Bàsí Àyẹ̀wò ti advice wọn wípé kán sue anybody sue Èbù gbogbo àwọn ẹbí tó bá ń sọ blasphemy pé wọn ò mọ̀ wọ́n rí tó fẹ́ máa tẹ ojú wọn mọ́lẹ̀ wọn ní kán gbé wọn lọ sí ilé ẹjọ́ ìyẹn nǹkan tọ́rẹ̀ wọn sọ fún wọn nìyẹn as at few days ago so ṣé wá rí fọ́tò tí mo fi sáàárín ẹni tó wà nísàlẹ̀ fọ́tò yìí tó lanúlẹ̀ yìí bọ̀dá ẹ̀ àwọn ni dádì wọn sáìnì fọ́ọ̀mù yẹn fún dádì mi ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ ṣe rí ọmọ ẹni tó sáìnì òun ọmọ K1 lè ní so ọmọ làwa méjèèjì jọ jẹ́ so òun ni dádì ẹ̀ ló sáìnì fọ́ọ̀mù tí wọ́n sọ síta yẹn now ibi tí mo ti wá mọ̀ wípé àbòsí wà nù kínní mo mọ̀ wípé máa sọ wípé mo ń gbèsè yìí wọn ni but àbòsí wà nù ẹ̀ how can you sign a form how can they come to you that we need you to sign a form but they did not tell you the person's name they just told you that see how will I put this láàrin èmi àti even if K1 is entitled to this post let's say wípé fìdí pọ̀tẹ̀ ni ó kàn láti jẹ ọba let's just say pé fìdí pọ̀tẹ̀ ló kàn kí K1 wá fẹ́ jáde nídìílé fìdí pọ̀tẹ̀ yẹn they're still going to be ariwo báyìí I'm telling you because it's K1 anything K1 is going to be like uproar loud he has a lot of haters he has a lot of people that likes him and he has a lot of people that don't fancy him that don't like him he has a lot of women that likes him and he has a lot of women that don't fancy him at all so the truth is even if tó bá jẹ́ pé fìdí pọ̀tẹ̀ ní ìdílé ní ọba tọ́ sí tó wá bọ́tà pé àwọn fẹ́ jẹ people are still going to frown wọ́n ṣì máa frown at it that's one thing that I want us to know so now mo fẹ́ play nǹkan tí bọ̀bọ̀ yẹn sọ fún yín. ọmọọba Onídùn Adéyẹmọ Ojúnẹyẹ Ẹrúbodò tí mo jẹ́ ọmọ bíbí Ọ̀túnba ọmọọba Adédáyọ̀ Abáyọ̀mí Ojúnẹyẹ Ẹrúbodò mo wá pẹ̀lú àṣẹ tí bàbá mi fún mi nípa lẹ́tà tí ó jáde láti Ìṣègùn ruling house tí ó jáde káàkiri bí ọjọ́ mélòó sẹ́yìn ọwọ́ Wasiu Ayinde wípé kí ni àwọn lílọ́bẹ̀ táwọn fi wá wọ́wọ́ táwọn fi sáì fún Wasiu Ayinde wọ́n ní ìkan nínú àwọn ẹ̀mẹ̀wá ẹ̀ ni ó wá bá wọn nílé tí ó sọ fún mi pé àwọn gbọ́ àwọn jẹ́ mọ̀ pé ogi inú wọn. You see this question that I asked about what got akọ nínú kínní ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan tèmi kọ́ ṣe rí nígbà míì tọ́lọ́n bá ti bless ẹ tọ́lọ́n ti ṣe dáadáa fún ẹ in as much as owó tó lówó ipò tó nípò you want more kéèyàn máa tọrọ fún discerning spirit that you will know when to stop tó jẹ́ wípé you will know where not to go and ask for things and you will know where to stop my darling sister Mrs. Olaiwola Moriyin I'm telling you you need to know where to draw the line and stop because yes a lot of people might not like K1 but God has blessed him in his own way you know he can enter anywhere anytime he has this connection he gets away with a lot of things in Nigeria you understand so for me I don't know this thing is just so messy that he brought this on himself by even trying this and because he doesn't have a lot of things to back up the claims that he's making tó bá jẹ́ wípé wọ́n ṣe ń bá wọn fà yìí wọ́n ní àwọn èèyàn tó ń bọ́ síta sọ wípé ẹbí ìyá ẹ̀ ni mí ẹbí bàbá ẹ̀ ni mí èmi làbúrò bàbá ẹ̀ mo mọ̀ ní kìnnìkan ní 1967 mo wà níbẹ̀ nígbà tó ń bí ẹ mọ̀ things would have been adding up a lot of questions that people are asking they are not getting answers to it and the fact that they are not getting answer ó wá wú oríṣiríṣi nǹkan ó wá wú àwọn nǹkan God Ọlọ́run kó fún wa ní discerning spirit ká mọ̀ gbà tí ó tó is enough ká mọ̀ gbà tí wealth wa tọ́lọ́run ti ṣe fún wa oore tọ́lọ́run ti ṣe fún wa ká mọ̀ gbà tí ó yẹ ká kàn fẹ̀yìntì ká máa jẹ oore yẹn tí ó yẹ ká tún máa tojú bọ̀ nǹkan tí ó yẹ ká tojú bọ̀ mọ́ tó yẹ ká fẹ̀yìntì ká máa gbádùn ẹ̀ because right now K1 is supposed to just relax and be enjoying the little that God has done for him believe me he doesn't need this post God has blessed him to that extent that for me he doesn't need it and now that he wants it by force by fire and he cannot provide claims to the things that he's saying it's disheartening for me because now ẹni tó bá wọn sign pé ara ẹbí ni ẹni tó sign wípé ara ẹbí wa ni ọmọ jàdí ara ni ẹni yẹn tó wá ń bọ́ tá ń sìn sọ wípé òun gan òun mọ̀ kí wọn kàn sọ pé ọmọbìnrin yẹn òun kàn dé sign yẹn fún òun ò mọ gbogbo ọmọ ìlú yẹn òun ò mọ gbogbo ọmọ ìdílé yẹn which more or less that man is trying to say that I signed it but I don't know if it's part of the family that's an insult to the extent now that some people are even calling the dad ọmọ àlè it's just sad I'm telling you ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ sí K1 yìí ká mọ̀ gbà tí a máa dá a lé when to stop
Believe me, you just need to know when to stop. And you know, another thing is, you see this era of social media. Oh my God, this era, tó bá jẹ́ pé social media ò sí ni, kéwọ́n will, in short, bóyá wọ́n ti jọba yẹn sìn, bẹ́ẹ̀ ni mo sọ fún yín, tó bá jẹ́ pé social media ò sí. But you see this era of social media, the power of social media cannot be underestimated at all. I'm telling you. Because social media ma jẹ́ kí nǹkan tán. Everybody will hear about it. And I'm sure it's going to be hitting him right now because the insult is too much. The insult is too much. For me, I don't think it's that bad a person for all the negativity that he's getting. But it's just that it's very glaring. He's not deserving of it. And I think that's why the insult is much. Because there are evidence that, you know, he's not deserving of this thing that he wants. Imagine. And it sign for one. Yes, now I know powerful people are always ambitious. I know I know but I am saying sometimes we need to tell, you know, we need to be prayerful. You know, as a Muslim, as a Christian, as only believe. That designing spirit of not doing it. I'm telling you. Is the Olori Omoba. It's a big deal. Olori Omoba is a big deal. Why? Why does he need to? Emi continue more like that. I'm not related to him. I hear some things. That one also. Emi go emo. Be motion but my play for you will understand where I'm coming from. Because you know K1 is somebody that loves his mom so much. And I don't know much about the dad, but I know he loves his mom so much. And somebody was saying that it's somebody that loves his dad too. Emo azomo. Ko je wípé nǹkan téèyàn ṣe. Emo action èèyàn kó máa mú insult wa bá parent èèyàn. Ṣé mo pé kíni yẹn máa ń dùn yàn kó jẹ́ pé nǹkan téèyàn ṣe ló ń jẹ́ kí insult wa máa bá parent yín àtàwọn tó súnmọ́ yín. Ó máa ń dùn yàn. Yes, K1 is not going to come out. You know K1, he will never come out to show it to us that okay, he hit me. He will not. But I know deep down, everybody want why you say go on social media, go on Facebook. Me calling him all kind of names. And because God has blessed him, I think that's why I'm thinking he doesn't need it. But like people are saying, babe, I am not in his shoes. Age don't why you think about lowo ton. Money equal your man fi owo yen ra. Checking dake. Boya ntori inti the stage yen. I don't know. Ṣẹ́rí ọ̀nà tẹ́mi fẹ́ gbà wo ọ̀rọ̀ tá à ń sọ yìí ó yàtọ̀ sí gbogbo ọ̀nà tí àwọn èèyàn ti fi wò ó. Ṣẹ́rí ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la fi máa ń wò. Ṣẹ́rí tabaníkà wò ìdílé ọba lèmi ti wá Adéwì ní last name. Ṣẹ́rí tí ò bá ń ṣe wípé ayé ti wá di rádaràda ni. Kò sí ọmọ ọdún mẹ́wàá ó lè jọba. Sọ̀rọ̀ mi yé yín ọmọ ọdún mẹ́wàá lè jọba tó bá ti jẹ́ wípé ifá ló yàn àti pé wọ́n yàn bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ṣùgbọ́n nísìnyí oríṣiríṣi nǹkan là ń rí. Ṣé wá rí ọ̀rọ̀ Alhaji Wasiu? Àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ní Alhaji Wasiu Ìṣọ̀mọ̀ Ìjẹ̀bú Òde ó kàn bẹnu ẹ̀tẹ́ lù ni. Ṣé wá rí àwọn nǹkan kan wà àwọn ìgbésẹ̀ kan wà tán ti gbé tó jẹ́ pé wọ́n lè tún ìgbésẹ̀ yẹn gbé. Ó dàbí ẹni pé ń sìn kí mi àti Dangote jọ wá láti village kan náà kí máa sọ fáwọn èèyàn pé bàbá mi ni ẹ̀gbọ́n Dangote ṣé yẹ yín sìn níwà akànjọ wá láti abúlé kan náà ni o ṣùgbọ́n àtàn mọ́ra wa rárá. So wọ́n ti associate ara wọn mọ́ àwọn family tí ò ń ṣe family wọn ṣọ́rọ̀ mi yẹ yín sìn. So àti wá tún kìíní yẹn ṣe sìn ó wà very difficult tá bá ní ká túṣu désàlẹ̀ kòkò fìdípọ̀tẹ̀ táwọn èèyàn ń sọ yẹn gan ní ìṣọ́ pé wọ́n wá láti fìdípọ̀tẹ̀ ṣọ́rọ̀ mi yìí ń sìn ṣùgbọ́n. ẹ̀yin sọ pé ọmọ Ìjẹ̀bú ni wọ́n so ẹ̀yin gbà pé ọmọ Ìjẹ̀bú ni wọ́n. ọmọ Ìjẹ̀bú ni wọ́n. ìlú tí wọ́n rí Ìjẹ̀bú yẹn ni. ṣe wá rí bó ṣe ń ṣe iṣu ọ̀bẹ lóye bó ṣe ń ṣe ìyàwó ọkọ ẹ̀ ló mọ̀ ìdílé táwọn fúnra wọn gan ti wá àwọn fúnra wọn mọ̀ but bóyá nítorí wípé wọ́n ti pọ̀n sí ibì kan jù wọn wá fẹ́ ṣẹ́mọ̀ pé tẹ́lómi bá wà ní school ó lè máa jẹ́ Bíọ́lá Ọláwálé tó bá dé university a lọ change orúkọ sí family name ṣọ́rọ̀ mi yé yín sí. So àwọn àṣìṣe kan àwọn ìgbésẹ̀ kan ti wà while he was growing up tó jẹ́ pé at the end of the day wọ́n lè correct ẹ̀ mọ́. wọ́n ṣe wá rí pé níjẹ̀bú Òde tèmi mọ̀ mi lè sọ ìlú mi o
That's why tí President Tinubu tó ṣe recuse ara wọn from this ọ̀rọ̀ tá à ń sọ yìí gbogbo ìlú wọ́n lè fi. Everybody is like, president ò ní pọ́tà wá sọ nǹkan kan. No. Tí president bá fẹ́ be part of this wọ́n máa pàṣẹ ni kò dẹ̀ ṣe tó lè yí àṣẹ yẹn padà. President máa àṣẹ lọ bá ń pa ọba òkín dábàá. President máa pàṣẹ ni pé Alhaji Wasiu nìkan fi jẹ kínní yẹn kò dẹ̀ ṣe tó lè yí ṣùgbọ́n torí pé àwọn gan mọ irú ìlú tí nǹkan yìí ti ń ṣẹlẹ̀ pé kò ń ṣe ìlú tí wọ́n ti lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Sọ̀rọ̀ mi yé yín sìn àwọn èèyàn tó máa sọ gbólóhùn tọ́ba gan ò ní pẹ́ lórí ìtẹ́ gan wọ́n wà jẹ́bóde tó bá jẹ́ pé kán fi agídí ṣe ni wọ́n á fa agídí ṣe sọ̀rọ̀ mi yé yín sìn kan tó bá máa gbà ni wọ́n máa fún so àwọn gan Alhaji Wasiu fún ara wọn gan wọ́n mọ̀ wípé nǹkan táwọn fẹ́ tẹ́rí sí ìpàdé àjànàkú ni. So nítorí ìdí èyí èmi mọ̀ pé ọmọ Ìjẹ̀bú Òde ni wọ́n ṣùgbọ́n ibi tí wọ́n ti wá ni àwọn fáwọn ni wọ́n lè sọ pé ó dá ẹ̀yin èèyàn àṣìṣe ni o torí ìdí kan àbí ìdí kejì o ni mo ṣe sọ wípé ibi báyìí ni mo ti wá o sọ̀rọ̀ mi yé yín sí. ẹ máa le díẹ̀. Ó máa le ẹ mọ̀ wípé tábà ní ká wò dáadáa kò séèyàn tí ò ń ṣàṣìṣe èmi ní ọ̀rẹ́ tó jẹ́ pé Brazil ló ń gbé sìn torí pé ọ̀rẹ́ ẹ̀ gbà sílé ọ̀dọ̀ wọn ló gbé tó fi dàgbà ó dẹ̀ change orúkọ ẹ̀ sí Adékúnlé orúkọ family àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ mi yé yín sìn ṣùgbọ́n àwa tá a close mọ́. But irú ẹni yẹn náà will still be able to find their way back. They because there will be relative that will recognize him even though he has finished his níbi tọ́rọ̀ dé ń sìn Alhaji Wasiu ń ṣe èèyàn ìwà wọn ò lè jẹ́ káwọn èèyàn kan jáde pé ṣe mọ̀ pé tí wọ́n bá ṣe rere ara kì yóò yá ọ ìwà wọn ò lè jẹ́ kí àwọn èèyàn jáde pé ẹ filẹ̀ ara wa ni o kẹ́nikẹ́ni má na bọ̀bọ̀ yẹn o ara wa ni o. ẹjọ ẹ má bínú Ṣàgíbó ní Ṣàgámù. Ṣàgámù after Ìkòròdú ni Ṣàgámù wà. torí èèyàn kan tún náà mọ Ṣàgámù ni wọ́n mi. ẹ ṣe rí oríṣiríṣi la máa gbọ́. Mr. Lee ẹni tó bá lè prove ẹ with document ṣe mọ̀ pé tó bá jẹ́ court nísìn pé bíbá ẹni ò document ẹ wo okay for example sin David Beckham White Cross Hospital náà bí sí ẹ bá dé White Cross ní Leytonstone sin ẹ máa rí ìṣe nǹkan tẹ̀lé access ni ṣé ẹni tó bá lè sọ pé okay bíbá náà bí sí o document rẹ o I heard that I'm a believe but gbogbo ẹlòmíì máa tún dé sí wọ́n lè ní Ìjẹ̀ṣà náà bí sí so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ of verified information la máa ń pè ní journalism. ẹ ṣe Mr. Bafana ẹ jẹ́ kí n gbọ́ from Prince ẹ má ti lọ Prince ṣe wà bẹ́ẹ̀. mo wà ó sísá dúpẹ́ ẹ pé. ẹ wà ẹ kalẹ́ sà. mo kí gbogbo àwọn onílàákàyè tó ti sọ̀rọ̀ people have spoke well but two angle mi máa fẹ́ jẹ́ ká wò first angle ni wípé gbogbo wa tá a wà ní ibi báyìí sìn gbogbo wa la ní ẹbí àwọn Yorùbá dẹ̀ sọ pé ọmọ ẹni ò ní burú títí ká lè fún ẹkùn pàjẹ́ so gbogbo wa la ní ẹbí kò sí bó ṣe lè burú tó àwọn ẹbí kan máa wà tó máa jẹ́ tiẹ̀ lọ́ máa ṣe. àgbàyà ni Mr. Dave. kò tiẹ̀ àwọn ẹbí kan wà kò sí bó ṣe lè burú tó kò ṣe lè wicked tó àwọn ẹbí kan wà níbi tó ti wá tó jẹ́ bí ẹ̀ gbọ̀ngàn tó yẹ pé tiẹ̀ lọ́ máa ṣe. ọmọ wa náà ni tó ti yẹ ìyẹn ló wá ń bá fún mi látọjọ́ tọ́rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ tá a bá fojú inú wò ó kò sẹ́ni tó jábọ́ láti ọ̀run bọ́rọ̀ yìí ṣe wá di ariwo tó dàbí embarrassment fún K1J ṣé kò yẹ ká ti rí ẹbí kan nínú Ìjẹ̀bú bẹ́ẹ̀ pé Ìjẹ̀bú bí la bí sí àwa lè bí ẹ̀. bẹ́ẹ̀ ni nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn. àbí ṣe mọ population àwọn tí wọ́n ń pariwo báyìí àdẹ̀rí single soul kó jáde pé èmi ni ìyá bàbá ẹ̀ èmi làbúrò ìyá bàbá ẹ̀ èmi náà ẹ̀gbọ́n ìyá bàbá ẹ̀. àbọ̀ ń bínú sí wọn ni. mo ní mo ṣe pòwe fún yín wípé kò sí bọ́mọ ẹni ṣe lè burú tó káwá lè fẹ́ kó pàjẹ́ a máa rí inú ẹbí tó máa fẹ́ràn yín a máa rí inú ẹbí tí ò ní fẹ́ràn yín ibùn kẹ́niyẹn máa já olè àwọn ẹbí kan wà tó máa gbọ́gbà a lè tí dànù ara wa ni. kan ló jáde. ti yẹ yín nísìnyí so wọ́n á ní pé àtúnṣe ní kẹjẹ ká wá sí kó má bọ orúkọ wa jẹ́ jù bẹ́ẹ̀ lọ ara wa ni. àwọn ẹbí kan wà tó yẹ pé wọ́n máa jáde wọ́n máa sáré wá àtúnṣe wọ́n máa rìn jáde wọ́n máa sáré gbé àwọn ìgbésẹ̀ kan láti ṣe àwọn àtúnṣe wípé wá a lè jẹ́ kó orúkọ wa bàjẹ́ jẹ́ ká ṣàtúnṣe báyìí kọ́ la ṣe máa rìn àwọn èèyàn á dẹ̀ rí wọn pé wọ́n ń rìn àwọn ọ̀rìn yẹn etiquette èèyàn kan ò jábọ́ látọ̀run àwa tá a wà ń bì báyìí ta ló lè sọ pé òun ò ní ẹbí ṣé gbogbo alẹ́bí fẹ́ràn ni ṣé gbogbo akọ́lẹ́bí ò fẹ́ràn kò sí bó ṣe lè burú tó ó máa lè tọ́ka àwọn ẹbí máa jáde wọ́n máa tọ́ka pé ọmọ bíi báyìí ni ẹjọ́ ṣàríyàn kan tó kó bọ́ táǹsìn ìyẹn àkọ́kọ́ nínú Ìjẹ̀bú yẹn
ìyẹn number one. Ìkejì ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa wọ́n ń jẹ ọba, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi elékùṣì ká fi wé Àwùjalẹ̀, ó wà highly embarrassment. Adé télégùṣì ń dé, ṣáde yẹn ni Àwùjalẹ̀ ń dé. Ṣáde tí gbogbo àwọn ọba pẹ́pẹ́ yẹn ń dé, àwọn ọba oníkìní yẹn, ṣé òun ni Aláké ń dé? Àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá tá a wà tó yẹ pé àwọn president, àwọn governors gan, wọ́n sì máa ń respect wọn based on the culture. Tó ti yẹn sì tó yẹ àwọn gan mọ ọmọ boundary wọn lórí ẹ̀. So but when it come to, I mean, things like this, wọn kì í sáré bẹ́ sí, wọ́n máa ń fún wọn ní regard. Because ruling house tó jẹ́ ruling house ìdílé tó fẹ́ fi ọba lẹ̀, àwọn ló ní ẹ̀tọ́ láti kọ́kọ́ ṣe meeting láti fa ọmọ oyè jáde. Kó tó wá di pé máa sọ pé òkè o, government fẹ́ put hands into it. Ẹ lè lọ múyàn wá láti Èkó kẹni kó wá jọba Ìjẹ̀bú, ẹ lọ múyàn wá láti Ifẹ̀ kẹlọ́mọ Ifẹ̀ ni kẹni kó wá jọba Abẹ́òkúta. Tó bá ń béèrè pé kó wá sọ history inú ilé yẹn gangan ìtàn wo ló fẹ́ pa. Tó bá sọ wípé kankan ìlú ń ṣe bákan, ó gbọ́dọ̀ ní òṣà kan tó bá gbọ́dọ̀ náwó sí. Ṣé tó bá débẹ̀, ṣé tó bá náwó sí, ṣé òṣà yẹn máa accept ẹ̀, ṣé nǹkan mi ò ní ṣẹlẹ̀? Abẹ́rò wípé gbogbo abá ṣe wà yìí, níbi tá a belong sí nínú ilé wa ni. Adé títì wa nìyẹn. Tó ti yẹ yín sí, DNA wa nìyẹn. Tẹ bá débi kan, bá dé position kan, wọ́n máa sọ fún yín wípé ẹ̀yin nìkan lẹ lè gba ibẹ̀ yẹn kọjá. Àwọn tó ń tẹ̀lé yín bọ̀ kan dúró. Tẹ bá wà lọ mú ará àta kan wá, tẹ ní kó wá ṣe ẹjọ́, báwo ló ṣe fẹ́ náwó sí àwọn nǹkan yẹn tó bá tó time yẹn? Mr. Richman. So àwọn nǹkan tó wọn àgbààgbà tí wọ́n ń lò nìyẹn, nǹkan tágbàlagbà fi ń jẹ́ ẹ̀kọ́ tó wà lábẹ́ ewé nìyẹn. Tó bá jẹ́ ọmọ àlè ibì kan, àwọn kankan wà tó máa tú àṣírí ẹ̀. Kí ló wá sún wọn sí? Tó bá jẹ́ tó gbogbo nǹkan tẹ́ ń sọ yìí, kí wá ló wá sún wọn sí? Kàn ti jókòó wọn jẹ́. Wọ́n ní káwọn yẹn ló máa tún di wọn báyìí. Èmi ò sọ wípé ẹni pé mò ń sọ sí mi sọ pé kì í ṣọmọ Ìjẹ̀bú, kì í lọ́mọ Ìjẹ̀bú ni. Wọ́n sọ wípé tó bá jẹ́ pé tí mo ṣe wà báyìí sí ibi tí mo ti wá, táwọn kan ṣe fẹ́ràn mi, làwọn kan náà ò fẹ́ràn mi, ẹ ò lè dá tán. Ṣùgbọ́n àwọn ẹbí yẹn gbogbo wọn náà ò lè ṣaláì má fẹ́ràn yín láti má jáde. Wọ́n á sì fẹ́ wá àwọn kan á defend yín pé irọ́ ọmọ wa náà ni. Ibi ló ti wá. Wọ́n máa sọ history yẹn, even èyí lè tẹ́yìn gbọ́n mọ́ fúnra yín, wọ́n máa sọ. Ẹ understand? Èmi ò sọ pé Ìjẹ̀bú ló ti wá, àwọn ọmọ Ìjẹ̀bú ló máa sọ yẹ pé ibi báyìí ló ti wá, ibi báyìí àwọn ọ̀nà kan máa clarify because wọ́n la ojú wọn lẹ̀ ńgbà tó ń pe ara ẹ̀ ní ọmọ àbìtí pọ̀tẹ̀mọ́lẹ̀, ìgbó lọ wọ́n kójú sígbà yẹn. Tó ti yẹ yín sìn, but àwọn kankan wà tó jẹ́ pé a lè fi detect ara wa ni mò ń sọ fún yín. Tó bá fẹ́ èmi kọ́ wọn ẹ̀kọ́ kan nínú nǹkan tá à ń sọ yín sìn. Tó bá sọ pé Ọlọ́run rí ẹ, jẹ́ káwọn èèyàn náà máa rí ẹ. Ẹ ṣe tẹ̀sẹ̀ bá mi gbé lọ síbẹ̀ yẹn, that's another thing. I want us pé kí ni what irú èmi sìn nǹkan tèmi kọ́ ni pé kọ́lọ́ máa fún wa ní discerning spirit àwọn ibi tá a gbọ́dọ̀ lọ. Ká má fi ọwọ́ ara wa lọ fa yẹ̀yẹ́ wá fúnra wa, kọ́lọ́ kó jọ ó kọ́ wa mọ̀ ṣe. Ká má fi owó ibi tá a ti fẹ́ lọ ra yìí, ká má lọ fi owó ara wa ká lọ fi ra ẹ̀kọ́ tèmi kọ́ nìyẹn. So tó bá sọ pé Ọlọ́run rí ẹ, jẹ́ káwọn èèyàn, àwọn yẹ́rì public figure làwọn èèyàn ń ṣọ́jú. Ẹni tí ò bá tí ì jẹ́ nǹkan kan, wọ́n lè má tí ì láṣìṣe. Ẹ bá round up Prince. But once God has blessed you, o ní láti wà careful. Torí single thing tó bá ṣe, gbogbo ayé ló máa rí. Bẹ́ẹ̀ni. Ó ti yẹn sìn, àwọn nǹkan tá a dẹ̀ ń ṣe yìí, à ń ṣe lẹ̀ torí ọmọ ni. Ẹjọ́ torí àwa táwa ń bí báyìí sìn, àwa náà ti dàgbà díẹ̀ nínú ayé tá a wà nínú ẹ̀ yìí. Nígbà tí àwọn bàbá wa tá à ń blame wọn pé kò yẹ kó wọn jọba ṣe kinní kan, kò yẹ kó gbà fún wọn, kí táwa náà bá lọ, ṣé káwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí blame wa náà, káwa náà lajú wálẹ̀ ká má sọ̀rọ̀. Eléyìí tó bá yẹ ká ṣe tó jẹ́ àtúnṣe, ẹ jẹ́ ká máa ṣe. Eléyìí tẹ́ ń ṣe yín sìn àtúnṣe ni, because tó máa go viral, àwọn yẹn máa gbọ́. Tó bá jẹ́ nǹkan tá a lè máa ṣe náà, ẹ ká máa sọ ká máa ṣe. Nǹkan tó bá jẹ́ tiwa, ẹ má jẹ́ ká sọ nù. Àwa là ń sọ pé ìlú rí bákan, ọba ló súnmọ́ aráàlú, president ò súnmọ́ aráàlú. Tí ìlú ò bá ti tòrò, ọba ló máa kọ́kọ́ mú. Tó ti yẹ yín sìn, iṣẹ́ pọ̀ lọ́rọ̀ àwọn ọba yẹn. Ìyẹn lẹ ṣe rí pé àwọn ọba olóṣèlú yẹn wọ́n wà active. Owó ló ń gbà. Iṣẹ́ tí wọ́n ní kó máa ṣe ni wọ́n ń ṣe. But ọba tó bá jẹ́rú àwọn ọba Aláké, Àwùjalẹ̀ nǹkan kan bẹ́yẹn ni wọ́n fi fẹ́. Ó ní tí ibẹ̀ yẹn ò bá ti tòrò, kò lè, tí orí tró yẹn ò bá ti tòrò, kò lè sálàáfíà nílùú. Yes, Sisi Dupe. Ma. The last time I came on your show. Yes, ma'am. And some people came for me for my submission, but I don't care, whatever. You shouldn't if you're speaking your truth. Yeah, it's my decision, it's my submission. I can say whatever I feel like. So, and what I'm going to say now, I don't care whatever anybody says. There's a criteria to this king issue.
King Wasiu Ayinde Marshal does not fit in. So he should just don't bother himself. Èmi ò ní pé wọ́n ń ṣọmọ Ìjẹ̀bú Òde o. A ti mọ̀ wọ́n pọ̀ mọ́ Fìdípọ̀tẹ̀ ni wọ́n. Mi ò ní wọ́n ń ṣọmọ Ìjẹ̀bú Òde. But kọ́ dúró kọ́ ṣe sùúrù the time wọn. Controversy lọ́kàn fẹ́ cause wọ́n dẹ̀ ti cause ẹ̀ because now the issue of this kingship has been suspended because of all these things tó ń ṣẹlẹ̀. Really? Yeah, wọ́n ti suspend it for now. Wọ́n ti suspend it. Government ti suspend it for Ogun State government ti suspend it for now. And nǹkan tó fẹ́ náà fẹ́ràn sẹ́nu lélẹ́yìí báyìí. No, kò tẹ̀ kò ọ́ fẹ́ràn sẹ́nu ọ̀ fẹ́ràn sẹ́nu kò ń ṣe irú ọba Ìjẹ̀bú Òde wọ́n kàn máa ṣe bẹ́ẹ̀ yẹn because nǹkan tí Wasiu fẹ́ gangan ló ṣẹlẹ̀ yẹn mọ̀ pé àwọn láì kọ́ máa pariwo wọn and wọ́n ti achieve nǹkan tó fẹ́ but you should just don't think about being the king of Ijebu land. It's not possible. Yeah, I won't say more than that. I'm at work. I just have to chip in this. Thank you. Thank you. Thank you, ma. Hello, everybody. One not to suspend here. One not to. So I miss you too. Sherry, okay. Sherry, you know what? This is the situation. Sherry, our system is corrupt. Evidently corrupt. There is no doubt about that. Processes are ignored. Wasiu is aware of that. And respect for governance and judiciary or any protocol is almost gone. Let me tell you one thing, don't instill confidence in Wasiu. The likes of Awon Batemu, they were all friends, you know. Oh, wo ipe ti àwọn ọba. Àwọn ò lẹ́nu ní ọba ti bí. No, ṣe pé ó wo pé tí àwọn ọba Batemu, Ọba Gushi àti Ọọ̀ni of Ife because they all friends, ọ̀rẹ́ ni gbogbo wọn. Tí àwọn yẹn bá lè jẹ ọba, òun lè ṣe òun náà lè jẹ ọba nìyẹn. Nǹkan tó ń instill confidence sínú ẹ̀ gangan nìyẹn. Ẹ jẹ́ kí n sọ. Because àwọn ọ̀rẹ́ ni gbogbo wọn. Gbogbo wọn ló ń dé adé tẹ́mù. You know, òun náà dé wò pé okay, kí ló ṣé dandan ní ká lọ máa mú àwọn ọba láti wọlé tó lọ mú láti Ọ̀yọ́ yẹn náà tó ń ja ẹ̀ṣẹ́ káàkiri. Ọba kan tó lọ mú wá láti Canada, ọba Ọ̀yọ́. Ẹ̀ṣẹ́ nìyẹn ń jà káàkiri. Mi mọ̀ bóyá boxer ní kan tó lọ mú wá láti tó ti lọ mú wá. Olówó ọ̀gbìn. House of Joy ìwọ lọ́ba tẹ́mù ẹ̀jọ̀ ìwọ lọ́ba tẹ́mù. House of Joy kí ló dé náà? Ìwọ lọ́ba tẹ́mù. Ọba tẹ́mù adé tẹ́mù kí ló dé náà? Wọ́n decorate ẹ̀. Wọ́n ti kéré àwọn ọmọ mi lè teach wọn ní culture mọ́ because wọ́n ti bastardize culture. Kò sí culture mọ́, kò sí authentic culture mọ́. Everything seem fake. Ráwọn adé táwọn ọba yẹn dé, àwọn ọba tó ń ṣe catwalk. Rí wọn ní orí kọ́ máa ṣe catwalk káàkiri. Okay, ẹ wo aṣọ tí Ọọ̀ni of Ife ń wọ̀. Ní nǹkan tí ọba Adérẹ̀mí ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn ni. Tí ọkọ̀ ọba aṣọ tó bá ń wọ̀ nìyẹn ni. Gbogbo nǹkan ti bàjẹ́, everything ti dàrú. Èmi ò blame Wasiu, ṣẹ́rí system ń instill confidence sínú ẹ̀ pé tí èèyàn báyìí bá lè ṣe, èmi gan máa jẹ ọba bí mo ṣe ń bá lọ yìí. Èmi náà fẹ́ jẹ ọba. Anybody ló lè bọ́ síta ńsì tó máa lóun fẹ́ jẹ ọba. Ní system gbogbo ẹ̀ ti dàrú. Okay, èèyàn kan jáde ńsì everybody ń sọ wípé kò sí ẹni tó lè trace ẹ̀ pé okay. You're from Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ àbí whatever family. Fìdípọ̀tẹ̀ family. And as a result, the solution to that problem ni pé kẹ́ freeze gbogbo system. If ẹ wá sọ pé Wasiu wò lágbára, he is very powerful. Ó ní burúkú agbára. Ó ń wo ṣé bá ṣe ń pariwo, ó ń wò wá ní wà ní FYP, ó ń wò wá. A kàn máa yín múlé wa lórí ni. Ó wò wá is watching. Torí tá bá ti ń ṣe àwọn show báyìí wọ́n máa ń tàgì ẹ̀. Ó kàn máa fi wá rẹ́rìn ni. Pé àwọn òde ṣé rí ọ̀rọ̀ Nàìjíríà mẹ́jẹ̀ ká máa fẹ́ ifun ká máa pa ọkùnrin ara gbogbo nǹkan ti bàjẹ́ níbẹ̀ yẹn. I'm heartbroken ní pé torí ọ̀rọ̀ yìí pé wọ́n ń jà pé torí kíní ẹ̀jẹ̀ mú gbogbo system ẹ̀ stop ẹ̀. Ìyẹn kù díẹ̀ káàtó. So ṣe tí àwọn ọ̀rẹ́ ẹ̀ bá lè jẹ ọba yes òun náà ti wò pé òun náà lè jẹ ọba. Àwọn ọ̀rẹ́ wọn ń ṣẹgbẹ́. Ọ̀rẹ́ ni àní ọ̀rẹ́ lòun àti Gúúsì kìíní kan tó ń pè yẹn àti Ọọ̀ni ọ̀rẹ́ ní gbogbo ṣebí torí pé wọ́n jọ owó ló dé wọ́n gbára wọn ni wọ́n ṣe ṣọ̀rẹ́ wọ́n tó ṣe ń jà. Ọọ̀ni àti Wasiu ọ̀rẹ́ ni wọ́n náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. They very good friends torí pé wọ́n ṣe deal wọ́n gbá ara wọn ò ní gbá ni wọ́n ṣe jà. It is a common kìíní náà wọ́n jà ní. Ọọ̀ni ló gbà Ọọ̀ni gbà ní. Allegedly Ọọ̀ni gbà. Nǹkan tó dá ìjà wọn sílẹ̀ nìyẹn. Otherwise kò sí part of me thinking that you know what you are right. Táwọn yẹn bá lè jẹ ọba ó jókòó wò ni pé kí ló ń ṣẹlẹ̀ tóun náà ò lè jọba. Pé ọpọlọ mélòó ló wà lórí wọn tóun náà ò lè jẹ ọba. Ọba tó tọ́ pé òun fẹ́ ṣí kìíní kan shopping complex. Ẹ dẹ̀ fi 1 month ṣí company. Ṣé we not busy in that country? Ṣé ìyẹn ni priority wa? We don't understand. We don't know our priority. Àmọ́ tó ń pè ní priority. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Ṣé rí àwa tá ti bímọ sí ìlú òyìnbó ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí generation wọn kàn máa develop ń bí ni. Kọ́ máa grow kọ́ máa dẹ̀. You don't want to take them back to crisis. Ṣé rí ìlú tó ń pè ní Nàìjíríà yẹn crisis níbẹ̀ yẹn. Crisis gidi.
èmi àlè lọ wọ́n ti ń wọ ìlú Ìbàdàn sí wọ́n ń gbé èèyàn lódindi ẹ bá bọ́ síta ń sìn wọ́n máa gbé ẹni odidi ìlú tó ní ọba wọ́n ti gbé ọba wọ́n gbé ọba kan náà láìpẹ́ yìí wọ́n náà kọ́kọ́ ṣí adé orí ẹ̀ wọ́n kọ́kọ́ gbé ọba wọ́n ṣí adé wọ́n kọ́kọ́ gbé gbogbo nǹkan ti bàjẹ́ náà ẹ gbé ọba kọ́kọ́ ṣí adé orí ẹrù ọba yín ṣe rí adé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi rò pé ó máa shock wọn ni because ó dà pé nǹkan bí nǹkan tó yẹ pé tí wọ́n bá mú adé dání ó yẹ kó yẹ pé bí electric shock kó wà bẹ́ẹ̀. èrò tí nígbà kan tó ń ṣeré Yorùbá kan tó ń jí adé online ní táwọn yóò jí adé yẹn tí wọn ò gbádùn ara wọn tí tó lọ jáde yẹn padà. ẹ jẹ́ kó ti January máa gbé adé kan wá fún yín máa bá yín ra adé lórí tẹ́mù ẹ máa dé adé lórí TikTok ẹ di kí n máa bá yín ra adé wà lórí ẹ jẹ́ máa lọ máa ra adé fún yín púpọ̀ máa decorate yín a máa pè yín ní king ọba máa jẹ́ ọba Sisi Dúpẹ́ mi ní question fún yín Sisi Dúpẹ́. Oh yeah, okay, Baba. Any question? Please, enjoy power tap. Oh, this is 6. We have 646 people. Enjoy power tap. Ìlú wo lẹ ti wá? Ìlú wo lẹ ti wá? Ijebu. Ijebu lẹ ti wá? Ijebu ni daddy mi ti wá, so Ijebu lèmi náà ti wá. Mommy daddy mi náà wá láti Èkìtì. Ṣé ẹ̀yin náà ti wá ń ṣe bí daddy yín sìn àbí? Èkìtì lèmi ti wá, mother side ni mo fi tan daddy mi mother side. Because báwo lẹ́yìn ṣe máa wá láti Èkìtì tí dáàdi yín máa wá láti Ìjẹ̀bú. Mo ti mọ̀ pé bí tẹ́ ẹ̀ ń lọ nìyẹn kí bàbá mo mọ̀ pé bí tẹ́ ẹ̀ ń lọ nìyẹn ẹ dé bí tẹ́ ẹ̀ ń lọ ẹ dé destination yín. Bí n bá lọ síbẹ̀ yẹn báwo ni dáàdi yín tó jẹ́ ọmọ ọba